الصمد بصمدانيته الباكي ببكيته الأبدية السرمدية لا إله إلا هو يا من لا هو إلا هو يا من لا إله إلا هو. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد وارحم وتحنن على سيدنا محمد من منه أنشقت الأسرار وأنفلقت الأنوار وفيه ارتقت الحقائق الأبدية السرمدية المتلصمية الباقية على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله الطاهرين وعلى أصحابه الأخيار وعلى أمته المصطفين في درك وبارك من أمة محمد أجمعين كلوا معي آمين آمين. أكي الله ملون شريكا ما كيم بغوبا الله iṣẹ́ ọ̀gbọ́dọ̀ pọ̀jù wàhálà ọ̀gbọ́dọ̀ pọ̀jù nínú àwẹ̀ àìpọ̀jù wàhálà òní ọmọ mú ẹ̀sìn tó pọ̀ wá ebi ipá nàbí sọ pé náà mọ̀ àwọn náà mọ́tò sọ́ọ̀hì ìbádàtù tọ́lá àwẹ̀ bá sùn gan-an tó gbádùn ààrẹ ní ìṣúlọ̀ lọ́wọ́ ni. kíkú òṣè kíkú mo kí bàbá wa ìmáàmù àgbà ilẹ̀ ìrágbìjí àtàgbègbè ẹ̀ pẹ̀lú ìtàn sọ fún wa wípé mọ́kà náà jù báyìí lọ kò jùlẹ̀ rágbìjí lọ wọ́n wá kó àkómọ́ra wọ́n ká àkómọ́ra tọ́yìn zamzan yaman sham nimbani kinana wabani hawa razmi àwọn ìran hatal kharasat al-ula wọ́n wá kó àwọn ìlú mọ́ra pẹ̀lú tí ìjọba ní dúkú bọ́ọ̀rọ̀ àbíjì ni pé olóríire ti pọ̀ jù ńlẹ̀ ìdí kàṣílẹ̀ gbà ní kàlẹ́ gbà nítorí ẹgbà ni pé ẹgbà ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú pé ẹ máa ń pò ní àlejò èkejì ní pé ẹ máa pàṣírí ọlọ́run lónìí ọtún so méjèèjì kò gbọdọ̀ tán níbi ẹ̀dá ń bọ̀ láyé kí ní fàtà àfi ìdíwọ́ kálukú òdìwọ́ nígbà tá a tẹ alọ́ bá sáàtì ọ̀la ọlọ́run wa kọ làábẹ̀ ìlà tó pọ̀ òní kádàrá àwọn àdìwọ́ yẹn la wà lò láyé tá a bá ti wá parí iṣẹ́ wà fi kọ́bọ̀dì káfí àyíǹda wìládàtì. wà fi kọ́bọ̀dì káfí tìfúlì àyíǹda wìládàtì. dalilun ala al-hirs al-murakkab bil-hayy wal-basr. الحرز المركب للهي وفي بسطها عند الممات إشارة ألا فانظروني قد خرجت بلا شيء. bá ṣe nǹkan ní ìláyé kí ni dé ó já sí pé nǹkan àṣìwò kọ́ ló pa wá àwa lọ ọ̀dọ́ lọ́wọ́ àwọn àlọ́tẹ́wọ́lẹ̀ tọ́lá mo ti lò tán mo tó ti dé. وفي بسطها عند الممات إشارة. bàbá wa ìmáàmù àgbà gbogbo ilẹ̀ rágbìjì أحييكم بتحية إسلامية السلامة والعافية آمين. المبارك آمين. الديمومية مكي kò sí ààyè púpọ̀ ibi tí a sún programu mi sí inú mi dùn àmọ́ kò sí mi wá ti torí mi gbọ́dọ̀ ti torí ìyẹn wá ti táyì mo fi bàbá wa ìmáàmù Rágbìjí àgbà mo fi kí bàbá náírà ìmọ̀ mo fi wọ́n kí bàbá
mufasir mo fi wọ́n kí àwọn bàbá àgbààgbà ìdákùn ẹ̀ mọ́ bínú. bisari bàbá wa Abdullahi wọ́n bí tasọ́kì mọ́rítàdọ́. ẹ̀ ní bínú mo fi kí gbogbo àwọn ẹgbẹ́ yín náà. bílí kọ́dìrí mo fi wọ́n kí gbogbo wọ́n bẹ̀rẹ̀ fárí àmàdà. bàbá wa ads Ansarudeen ọmọ west àti bàbá wa àgbà mo fẹ́ yín náà mo fi kí gbogbo àwọn èèyàn tí wọ́n wá láti Òṣogbo baálẹ̀ láti Òṣogbo mo kí púpọ̀. antakiti. bàbá wa dájọ́ Abdulsalam mo kí ẹ̀yin náà. bàbá olókùn tòní àbí Alhaji Muhyiddin Moyabek ọlọ́mọba pẹ̀lú yín. àmín. la ilaha illallah. dàìdùnìyà bàbá wa tí wọ́n jẹ́ àfáà àgbà bàbá wa Kórèdé ọlọ́mọba wà pẹ̀lú ní tí n bá ní kí n máa fò ní kíkí yẹn á ti pọ̀ lájọ̀bọ̀ àtàdì òkè púpọ̀ bàbá àkàrà ọ̀la mo kí àti ẹ̀yìn wọ́n á kí bàbá àgbà tí wọ́n ti sílé tọ́lọ́hún lọ. اللهم صباك ولا نكيا ولا لا إله إلا الله. بعد الاستعاذة والبسملة أعوذ بالله من الشيطان الرجيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. أعوذ بالله من الشيطان الرجيم. عبد المجيد. بسم الله الرحمن الرحيم. Dadi Abdulsalam ọ̀rẹ́ mi ń dọ̀m tí mo rí wọn mọ́ àbí àti Alhaji wa Yomex ọlọ́mọba wà pẹ̀lú yín. Yẹ́ẹ́ ni mo kí dáadáa o. Ayyatuha an-nafsul mutma'inna. Irji'i ila rabbiki. Ìbéèrè ni mo fẹ́ ṣe. Radiyatan mardiyya. Lẹ́yìn àwọn bàbá wa Janko Sanko àwọn bàbá wa bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní àfa gelema fẹkulukum akhayar bí arẹ̀díkùn kálukú yín lè yẹn ńláńlá Muhammadu Mubashir Afọlábí bàbá mi tó dájú nìyẹn tí kankan wọ̀n wàláhì hàtàlán wọ́tàkì wà kàmì mọ́ni lẹ́bi dáa fún ma ùjìbà ẹni tó pọlọ́m tó lọ́n ṣe dá wọn lóhùn òun ni wọ́n ní muamala muashara pẹ̀lú àwọn ẹni ọlọ́run yẹ́nyẹ́ títí ọjọ́ orí wọn yìí. Ètò ìṣòro ni pé di sí i bàbá ìtumọ̀ àlẹ́ kéwù wọn kéwù ọ́ nìsín. Táyà mi máa ń já ni. Ọ̀rọ̀ Ibn Mubarak nìyẹn wọ́n ní kí ló dé tẹ̀sítájì bí hayatika ala al-qira'a wad-dirasa. Qala Ibn Mubarak ó ní la'alli an ara ma alladhi ashra'a bihi yawm al-hashr. Wọ́n lọ kéwù di sí i ni. Wọ́n ní wọ́n yà ń tí kàntọ́lọ̀ ń wọ́gù mọ́ mi lára tí ó fi fi mí sáà jẹ́ náà. Muhammadu Mubashir ọlọ́mọṣẹ́ àjẹyàrá yìí pẹ́. Àmín. Wọ́n ní bàbá àgbà tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mú àgbà nídìí ògùn ọlọ́mọba wà pẹ̀lú yín. Àmín. Ìbéèrè mi bíi méjì mẹ́ta ni. Ẹ dákun ta ni ó gbé wa wà ní Jánnà? La ilaha illallah. Ta ni ó gbé wa wà ní Jánnà? Lẹ́kẹ̀jì ta ni ó kọ́kọ́ wà ní Jánnà lẹ́yìn Ànábì Muhammad? Sallallahu alayhi wa sallam. Hunaka mushkilatu wọ́n ní bóyá òní ẹ wà ní Jánnà sí kejì. Ó ní ṣùgbọ́n hunaka rajulun lirrijali nasibu mimma iktasabu wa linnisa'i nasibun mimma iktasabna. Lirrijali nasibun mimma iktasabu. Yín fún ọ lówó. Wa linnisa'i nasibun mimma iktasabna.
ọkùnrin ní òní ó ní ìlú lépo ní ọba tí lè kí ó kì í ṣe kó tèmi. kí wọ́n là ń ṣe. lirijali nasibun mimma iktasabu. ẹnu ọ̀nà tí a gbà wọ àlùjànnà ìbẹ̀ǹbẹ̀ gbáà àwọn oníyìntò bẹ́ẹ̀ ọkùnrin àtọ́bìnrin ní. àmọ́ ní àhín ọ̀nà mọ́kàndínlọ́gọ́rùn-ún ní ọ̀nà tó lọ́run là fún obìnrin tó dé náà àlùjànnà. ọ̀nà ìdọ̀nà sí méjì èyí tó pọ̀ jù mẹ́rin mẹ́ta ọlọ́run sọ fún pé ọ̀nà àlùjànnà ní mọ́kàndínlọ́gọ́rùn-ún 99 ọlọ́run là fún mi. kẹwàá ní ọmọ àlùjànnà Ànábì Adam khuliqa bíbáàbì bábìlì janna wọ́n dá Ádámà ọlọ́run dá sí ẹnu ìjẹ́nà ìjẹ́nà Ádámà wà ní kìrìkà dá tí ń rò lẹ́yìn mi tó bí ẹ̀yìn ẹ̀ ó là ní jẹ́nà wà wọ́n wà ní kìrìkà dá tí ń rò lẹ́yìn mi wọ́n tí ń rò lẹ́yìn mi ó ní gbàrí jẹ́nà ni ọlọ́run wá sọ fún mi pé ó ní wà ní jẹ́nà òun ìlà bí sábàbí máa pẹ̀lú sábàbí kan báyìí yóò jẹ́ wà ní jẹ́nà. Ádámù wa béèrè pé kí ni sábàbí ọlọ́run wá dá kó pé ìyàwó rẹ̀ tí ń jẹ́ Hawa ìgbóyè wà ní jẹ́nà. ọlọ́run wa ni oníjẹ lọ wọ oníbọ̀lọ́ wa Ádámù tahayyara wà watadahasha ala amri jẹ́nà. ọdọ ọlọ́run ààbò yẹn gbé pẹ̀lú ọlọ́run ọlọ́run àìjẹ́nà ọ̀dà jẹ́ ìwọ́n jẹ́ lọ wọ ọlọ́run bẹ́ẹ̀ ṣé obìnrin lọ́kọ́kọ́ wà nínú òkè ni wọ́n fi pè é ní àjíkẹ́ àwọn ni wọ́n fi pè é ní àjọkẹ́ ni wọ́n fi pè é ní àlàkẹ́ ni wọ́n fi pè é ní àmọ̀kẹ́ wọ́n fi pè é ní ẹ̀rọ àríkẹ́ kíkàríkẹ́ wọ́n fi pè é ní ìkẹ́ ìtú wọ́n sì pè ní àríkẹ́ ismail jalala wàhálàbíyà ó kọ ọlọ́run méjì olùlọ́pọ̀lọ́run kó sí ara ọkùnrin ọ̀pọ̀ ẹ̀yọ̀ kan tó ló fi sáré obìnrin ismail jalala one òun náà ni ọkùnrin olórí kan obìnrin náà níwẹ̀ ọkùnrin olórí méjì obìnrin náà níwẹ̀ ọkùnrin olórí méjì obìnrin náà níwẹ̀ ọkùnrin ó ní igbá àyà tá a lè pè ní méjì ọ̀kan lómi ọ̀kan ò lómi èyí tó lómi ní tóbìnrin tí yóò lómi ní tóbìnrin tó bá dàgbà débẹ̀ ọlọ́run wa lu igba àtẹ̀yẹ ọ̀kan sí 201 so ọmọ ìyá kan ti ń bọ́ wọn bá ń bára wọn sọ̀rọ̀ kó ṣe wọ́n máa yá ni ya ọmọ ìyá ní tòótọ́ ibì kan lẹ́ gbàjáde àmọ́ ẹ̀mú yẹn kan náà ẹ̀mú yẹn kan náà so tọ́mọ ìyá méjì bá sọ̀tá àbá wọn parí ìjà ni wọn ò mú yẹn kan náà nígbà tó wá dé sálẹ̀ ọlọ́run wá fún ọkùnrin níláwó ọwọ́ àlà ẹyọ kan tí ń jẹ́ àpẹẹrẹ gbígbó àyà rẹ̀ ọwọ́ àlà ẹyọ kan sáré obìnrin just one wọn ní sùnmùrì jàlá rẹ̀ wọn ni wọ́n gbé lájìkẹ́ ìhìn ń jẹ́ bẹ́ẹ̀ àlàkẹ́ ìhìn ń jẹ́ bẹ́ẹ̀ àríkẹ́ ìhìn ń jẹ́ bẹ́ẹ̀ obìnrin kan ò bímọ kọ́mọ láìkì tóbi kódà kò bí arọ kódà kò bí arọ kò sí ọkùnrin tó bá ti bímọ yóò máa gbọ́ ọmọ pamọ́ tó bá jẹ́ ọmọ kékeré tí tó ń wá obìnrin kiri tó bá ṣe obìnrin ni tó bá ti bímọ láti jọ́ náà ni ó ti sọ gbogbo yẹn rẹ̀ ìdínú tí wọ́n fi ń gbé màálì jẹ́ náà Ádámà wa lọ bá nana Hawa o wọ́n ní wọ́n náà wọ́n ní wọ́n rí ọlọ́run ní lára yẹn náà ni màá ti dà bó o ti rí náà ni màá dà Ádámà ọwọ́ asùn wọ́n ló sùn àwọn kan ló kúrọ́rọ́ alẹ́ la àárọ̀ yìí kì í yà ń sọ̀rọ̀ alẹ́ àárọ̀ ayé kìí ọ̀ṣọ́rọ̀ ó pèrọ̀rọ̀ ó wá fẹ̀gbẹ́ lélẹ̀ ó fẹ̀gbẹ́ lélẹ̀ ọlọ́run wá ní kí wọ́n mú ẹ̀fọ́ ta àhárẹ̀ òsì wọ́n fi wá dá Nana Hawa o ó ní Nana Hawa wọ́n ká bímọ gbàgì láti dọ́nà ló ti di dìkírì obìnrin kò gbọ́dọ̀ fi ìfẹ́ rẹ̀ wọlé ọkùnrin yóò máa lé káàkiri thousands millions trillions tí obìnrin ìbá àgbà lọ́wọ́ ọkùnrin tó bá ti débì kíní kan ti jẹ́ dájọ́ òun. dé dúníyà dèbíyẹ bàbá ní ha. kíní kan ti jẹ́ ó ti di àjọra ni kò ní pọ̀ mọ́. wọ́n tẹ̀lé kọ́ àfẹlẹ́ fẹ́ẹ́kùn nàbí ha. torí pé obìnrin ò gbádùn ọkùnrin láyé ó dọ̀gba àlìjẹ́ náà wọn ò sì gbádùn ara wọn ó dọ̀gba àlìjẹ́ náà. àlàmú yóò ń bí ká àmọ́ kọ́dí kí lọ
فيها. torí wípé ọ̀kan lára àwọn àṣẹ ọlọ́run ti ń bẹ́ẹ̀ nìyẹn ọkùnrin ní gbádùn obìnrin tó bá ti ju ara kódà bí wọ́n bá ti ń sá fúnra wọn yára ìṣàjẹ́ ń fọwọ́ra wọn lánàá jẹ́ wọ́n á fọwọ́ra òkè àti bí ó ti tu ara yóò sanwó. yóò ṣe sanwó ó ṣe é ṣe kó jẹ́ 2000 nǹkan tí wọ́n ní ìsìn àbí ó ti tó 5. ó ti tó 5000 ní ìsìn. iye dúníyà. òkè fọwọ́ra ìsàlẹ̀ ọmọ wa dénú ayé wọn káàkiri lọ ọ̀rọ̀ rẹ̀ wá fẹ́ dàrú díẹ̀ tó bá gbé ọ̀dọ̀ àwọn àfa aládùúgbà wọ́n ní kí ló kọ rẹ̀ kí ló kọ ìyá rẹ̀ kí ló kọ obìnrin wọn déèrè La ilaha illallah. wọ́n ní kí ló kọ wọ́n ìbéèrè kọ bàbá wọ́n ní kí ló kọ rẹ̀ kí ló kọ ìyá rẹ̀. wẹ́lí ní sẹ́ tí wọ́n bá wá yanjú ẹ̀ tán níbẹ̀ wọ́n wá béèrè ọkọ rẹ̀ wọ́n ní kí ló kọ rẹ̀ kí ló kọ ìyàwó rẹ̀ kí ló kọ rẹ̀ kí ló kọ ìyàwó ọlọ́run ò sì dá ọkùnrin láàmú nú ayé bó kọ ìyàwó àkọ́kọ́ ìyẹn ní inikífùtùm aláàtàdìlù bẹ́ẹ̀ bá rí i pé agbèsè ayé yín àti tìyàwó yín kan kò gbọ́gba fáńkìwù máa tọ́ ọ̀bàdàkùnmí náà nìsáyì máfìnà ẹ̀fì kejì kú. ó ṣeé ṣe káàkọ́kọ́ ọmọ bí kíkì omi ẹ̀fì kejì kú owó bàbá yẹ. ó ṣeé ṣe kí àkọ́kọ́ ọmọ bí ètí ọjọ́ ẹ̀fì kejì kú ló bí ètí ọjọ́ yín. kọ́kọ́ wà lọ́tún kọ́kọ́ wà lọ́sì iṣẹ́ àdìjẹ́ náà nù wàlúùláàzà kẹmú mẹ́ta kún kíkọ wà wájú kọ́ máa bá yín bomi wàlúwà ẹ̀fì kan sẹ́yìn ọkùnrin ti ní security nù ọkùnrin nìkan ní orí òye dáyé gbé obìnrin lè dáyé gbé bí ọba dantó ní ìgbà tó bá dòrú bẹ́ẹ̀ dàkàn ní nǹkan tí fò káàkiri ìyá ẹni a máa fò ìyàwó ẹni náà máa fò ọ̀rẹ́ sì làwọn méjèèjì ìyàwó ẹni ọ̀rẹ́ ni wọ́n wọ́n èyí jà tí wọ́n bá jà kù dénú. ọlọ́run á ṣe yìí ò ní wìláàdà bébí bímọ ọlọ́run á kọ ìlà sí ojú ara obìnrin làwọn káàdà ti ìyà káàfìrọ̀ fásikọ̀ zindíkọ̀ bó ṣe kèfèrí páàlì tó bá ti lóyún oṣù mẹ́fà ọlọ́run máa kọ ìlà kọ̀ọ̀kan láti ojú ara rẹ̀ ìyẹn ni wọ́n ń pè ní sọ́mọ̀sẹ̀bí ìlà yóò máa kọ ìlà kọ̀ọ̀kan sí ojú ara rẹ̀ dé ibi tí ọmọ wọn ti mú ọyàn kìnìún yẹn wà ńlá tẹ́ẹ́rẹ́ ló ní yí ọ̀nà tóbìnrin bá ti fún ọmọ lálejò tó fún ọyàn ó ti di dandan fún kó wà lìtọ́ náà wájú ọlọ́run. obìnrin wo ní jọmọ yẹn náà kò sí bó ṣiṣẹ́ iná lọ́dọ̀ bàbá rẹ̀ ọlọ́run máa wò ó wọ́n ṣá lọ́kọ ó ṣe é ṣe kó ṣiṣẹ́ àlìjẹ́ náà. ó tún ṣe iná lọ́dọ̀ ọkọ rẹ̀ ọlọ́run máa wò ó pé ó tún bọ́ sọ́wọ́ ọmọ ó ṣe é ṣe kó ṣiṣẹ́ àlìjẹ́ náà látara obìnrin òun ní èmi ò pè é lẹ́yìn àgbà o ṣùgbọ́n ẹ mà pé ètò á lọ. ẹ̀yin kọ́ lọ́nà kọ́kọ́ dá àmọ́gbà tó dá yín tó ètò á lọ. ẹ̀yin lẹ́lẹ́ tọ́rẹ jù ẹ̀yin lẹ́lẹ́ ṣe dáadáa ọkàn níwọ̀n ni. bàbá wọn tó tó bàbá ni màmú tó bàbá ni màmú bàbá ni wọn tó bàbá ni màmú bàbá ni màmú ni wọ́n di gbogbo. ẹjọ́ àwọn ajá náà sì lọ. bí ìwọ. àwọn ọmọ akéwì ẹjù wa lọ. ọmọ kì í rábìjì pẹ̀lú pé gbogbo èdè láti Ọ̀yọ́ ní bẹ̀rẹ̀ rábìjì gbogbo èdè pátápátá kéèyàn mú lẹ́nu kó mọ̀rọ̀ sọ kó mọ gíìsì kó dẹ̀ mọ sẹ́ẹ̀sì ó pọ̀ ní rábìjì. ní alàbáríkà yìí fi pọ̀ jù lílọ. alàbáríkà ẹ̀yìn ti gba àwọn ìlú kọ̀ọ̀kan tó wà ní Ẹ̀gbẹ́ tó wà ní àrọ́wọ́tò rábìjì ẹ ti gbà mọ́ra. táwọn sọ fún ọmọ mi kan dúró ni mo ní ilẹ̀ òtó yìí lọ́wọ́ rábìjì tó láti dìbò ọdún ẹ wá wò rábìjì wo yóò ti pọ́njú àwọn èèyàn sùn dáa. àwa béèrè pé ta ni ó wà ní Jánnà lẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. obìnrin ni yóò wà lẹ́gbẹ̀ẹ́ Ànábì ẹ̀yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ó ní Abubakar ni ó wà ni wọ́n ní sáàni ìtẹ̀ ètùfẹ̀yì àwọn sáàni ẹ̀sìnẹ́yìn ẹnì kejì ẹ̀ lẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tó bá wà ní ẹ̀yìn Ànábì lẹ́yìn Ànábì Ànábì ni ana la adkhulu al-janna hatta asma'a khashkhashay rijlay Abi Bakr min wara'i. Ànábì ni ní wà al-janna àfi kí n máa gbọ́ pé ẹsẹ̀ tó wà lẹ́yìn mi kàràkàrà ẹsẹ̀ Abubakar ni síbẹ̀ ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tani wà wà bẹ obìnrin ló ń wà tànàbí ọjọ́ kọ́ wọ wà al-janna. sáré pé tí ọkùnrin ọba dúró dà obìnrin ní ọ̀sọ̀ fún pé báyìí láàmúra
wọ́n ní orí àṣehàn ọ̀dà òṣòre tó dáa tó àṣehàn lé àná ṣé ẹ ti gbọ́ ẹ̀yin bàbá wa ṣe é pé báyìí kọ́ ọ̀rọ̀ àbíjẹ́ rẹ̀ ẹ wá máa ṣàṣehàn lé àná yín àṣehàn tó láwọn kan máa tọwọ́ orí bọ́. kìí ṣe ìyá tó dá Nabi Muhammad kìí ṣe Aminatu yóò rẹ pé kódà kìí ṣe ìtọ́ba amójú tẹ̀sí táǹkì nílẹ̀ náà Aisha kìí ṣòun Ìsìláàmù ọ̀gbà wá láàyè ká yẹ obìnrin ní khalifa nù lé bó tilẹ̀ wọ́ dàgbà tó àìyàn ṣùgbọ́n màá fi tẹ́ bá fẹ́ ṣe inú ẹ̀ṣẹ̀ màá fi tó létí. lọ gba ìkùnà. فنادى الرسول ọkọ rẹ̀ bá ti tí bàbá rẹ̀ bá ti tóbi jọkọ ẹ lọ kí obìnrin wa máa jẹ́ ọkọ rẹ̀ pápá àròkọ bàbá rẹ̀ tó tóbi òun ìsìlámù fẹ́ jù ṣùgbọ́n kó máa jẹ́ ọkọ bàbá rẹ̀ kì í ṣe èèwọ̀ ànábì ọ̀jẹ̀ zẹ̀wùdẹ́tù àlì tó fi kú láyé bíntù Rasul bíntù. sallallahu alayhi wa sallam. ànábì máa pe Fatima wà dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun àti bàbá rẹ̀ ó wà wàlì jẹ́nà kì í ṣe Khadija kì í ṣe ìyá rẹ̀ o. ọlọ́mọṣẹ́ àwọn Al-Qur'an obìnrin tí ó wàlì jẹ́nà ẹ má bínú ọrọ̀rùn àárín ẹ̀dọ́rọ̀ rú rẹ̀ ṣùgbọ́n obìnrin tí ọkọ bá ń bẹ láyé tí ìyàwó wa lọ kì í ṣorí burúkú o ọmọ àlìjẹ́nà lóbìnrin yẹn ọmọ àlìjẹ́nà lóbìnrin tí obìnrin bá ń bẹ ní ayé tọkùnrin ń bẹ láyé tíyàwó ti wá lọ ọmọ àlìjẹ́nà ní irú obìnrin torí pé yéṣu àdíyà zawjuha ọkọ rẹ̀ ọmọ tọrọ àdúrà ìkẹfún ọlọ́nkọ wọlé anabi wa Muhammad mama wa Zulfa ọlọ́mọsàbà kẹwọn aṣekúni sinmi fún wa ọlọ́nkọ aláàánú ọlọ́mọsàbà yẹn ti wọn ìbéèrè mú kárò rẹ̀ kí o mẹ́jọ sọ̀rọ̀ fún wa la ilaha illallah ala Muhammadu rasulullah nínú Islam tí Islam pè fún ó ní ká máa pọ̀ níbi òkú ìyá máa jẹ́ ṣìfà lil mayyit wa lil janaza yóò máa jẹ́ ìṣìpẹ̀ fún òkú ẹ lọ wọn ò ṣe kó aṣọ kan àwa kì í ṣe lẹ́sìn ní tí ó sọ paṣọ dúdú lẹ gbọ́dọ̀ máa wọ̀ kèfèrí ní wọṣọ dúdú nígbà tí èèyàn bá kú àyè dé nǹkan mọ́wọ́ ẹ bá wọṣọ gidi ẹ wọṣọ gidi kò ṣe kankan kò bá kankan jẹ́ nú ẹ̀sìn kì í ṣe wà kèfèrí ṣé ẹ ti ń bẹ́ẹ̀ tó ìwọ̀n sódù yín lábẹ́ ni àbọ̀dùn náà yín lábẹ́ yín tí ń bẹ́ẹ̀ nítorí ìṣòlọ́jọlọ àwọn olówó sì mẹ́mọ́ ti ṣe kẹfẹ́ àwa wí táríkà díẹ̀ láwọn àpéwò dúkìá wa lọ dànù láti tí a bá rántí rẹ̀ ẹ má dànù olówó yìí dà kánú dẹ́gbà ìgbà pé wọn ò mọ tọ́fà àwọn fífa táwọn òfin máa dà kánú kálukọ́ tẹ́wọ́ àdúrà. bàbá ní àtẹ́wọ́ àdúrà ẹni tó bá lọ́wọ́ tí ó tẹ́. lẹ́nu bàbá wa ìmáàmù àgbà gbogbo olú Rábìjì ọlọ́nkọ́ wọlé Al-Qur'an ọlọ́ba kẹ́wọ́n máa wọ. kó máa tẹ̀lé bàbá wa ní àti àpò yìí náà owó 2,000 naira. Allahu Akbar. àwọn ọmọ tí a kọ́ wọ́n gbẹ̀ ọlọ́sìn nìkan wọn lágbàá rẹ̀. Allahu Akbar. àbá àmọ́ ìdí ọlọ́run ní kí wọ́n lálùbáríkà. àwọn abá ti sọ̀kalẹ̀ o àdúrà tí wọ́n fẹ́ ṣe fún wa. àdúrà tí wọ́n fẹ́ ṣe adákùn bàbá gba akóredé 2,000 naira. اللهم صل على سيدنا محمد
وعلى آل سيدنا àwọn náà محمد tá a fi kó àdúrà máa bọ̀ wá tó. وارحم محمدا bó ti mú bọ̀ wá yẹn. وآل محمد ọlọ́run mọ́ padà lẹ́yìn. ọlọ́run wọlé abita bá Ramadan dé ọlọ́run wọlé abita bá Ramadan dé. ìyàwó sábà kẹwọn ọlọ́run mọ́sá bá kẹwọn. ọlọ́run bá gẹ̀wọ́n ọlọ́run bá gẹ̀ wọ́n. ká sekú sinmi fún bá wọn sekú ní sinmi fún la wọn. ilaha la illallah ilaha illallah. wọn ni tó bá kú nínú Ramadan tí ó bá ní àwẹ̀ tí ó bá láwẹ̀ tí ì sì ṣe mùsùlùmí wọn lọ́wọ́ máa foríjì ẹni tó bá kú tó àwẹ̀ ń bẹ lára rẹ̀ wọn lọ́ máa rí jẹ́nà ni. riwaya yìí Imaamu Sayuti wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ lánàá Kùránì ọlọ́wọ́ ṣe dáadáa fún wa. la ilaha illallah ọmọ wa dúró àlẹ́ bọ̀ wá. Muhammadu Rasulullah àdúrà náà ká dà níyà. lánàá Kùránì wájú ọlọ́wọ́. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين سبحان ربك رب العزة عما يصفون Ìrọ̀rùn sáyé mi. Ẹlẹ́gbẹ̀rún agbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. Ìrọ̀rùn sáyé mi. Ayé òṣèlú láìsí rọrùn. Àmì Olúwa. Kẹ́yìn wá sí la.